president wa tẹ̀ ní Ahmed Bola Tinubu bí presidency náà nínú àwọn ọmọ tẹ̀sàbá fi ẹ̀ máa ní láyé tọ́lọ́ fi gbé àjùlọ fún lérí ẹlòmíì ọlọ́run jẹ́ pé ní gbogbo àwọn tí ń gbé lọ supreme ṣáìdí ayàtà kà fún ọdún kúlíláhùnmọ̀ máàlìkàl mulk kúlíláhùnmọ̀ máàlìkàl mulk. ẹ̀rọ bàtí àràdúrà tó dìbò fún wọlé pẹ̀lú bí election yẹn bó ṣe wà fún ọ pẹ̀lú malpractices tó ẹ̀yin president kan Nàìjíríà rí kó débẹ̀ kí supreme court wá yọ. kúlíláhùnmọ̀ máàlìkàl mulk. àtàrà òun ẹ sọ fún wọn pé kúlíláhùnmọ̀ máàlìkàl mulk ẹ tọ́lọ̀ ń fẹ́ fún ẹ̀ ló ti fún un. tu'til mulka man tasha. ọmọ àdìdè gbà tó lóhùn nígbà tó bá tún kan ọmọ tí ó kù ṣáájú ọmọ tí ó. وتنزع الملك ممن تشاء